A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, yóò dá fún gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kẹsàn-án nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ àdókè lọ́hùn-ún, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC àti àmúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, àwọn ìgbìmọ̀ àmúṣẹ́yá náà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ti jọ jókòó tí wọ́n ti jọ foríkorí fi kùlùkù báyìí, èyí tí wọ́n ti mú àwọn tí ó jẹ́ olórí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá tí ó sì bá ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ ní gẹ́rẹ́ tí bàbá ọ̀hún tí wọ́n bá búra fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Bí wọ́n ti wá tún kíní ọ̀hún ni wọ́n mú Gomina Ipinle àti Tajudeen Abbas gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí. Gomina Ipinle èyí tí wọ́n mú láti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà, òun ni ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá ní ìgbà tí sẹ́nẹ́tọ̀ Barau Jibril láti ìpínlẹ̀ Kano èyí tó jẹ́ àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí yóò jẹ́ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Bákan náà, ẹni tí ó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí, òun ni wọ́n mú láti ìpínlẹ̀ Kaduna tó jẹ́ àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, Honorable Tajudeen Abbas, ní ìgbà tí wọ́n mú ẹni tí ó jẹ́ igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí, èyí tó wá láti ìpínlẹ̀ Abia, Honorable Ben Kano. Bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí wọ́n ṣe tó rèé tí wọ́n sì sọ wípé kí ohun gbogbo kó máa lọ ní sẹ́lẹ́sẹ́, ariwo àti gbogbo nǹkan tó lè dá wàhálà sílẹ̀ kórè odò lọ́mọmi. Lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù karùn-ún ní ìgbẹ́jọ́ yóò tún dìde báyìí lórí ètò ìbò àwọn gómìnà èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 16 oṣù keje ọdún tó kọjá. Tẹ́ ẹ bá gbàgbé, lẹ́yìn tí wọ́n dìbò ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun tàwọn gómìnà, níbi tí àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bẹ́ni tó jáwé olúborí nínú àwọn tí wọ́n díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún tó kọjá, èyí tó fà á kí gómìnà tẹ́lẹ̀ rí eyín Gbóyèga Oyètọ́lá kó fárígá tó fi sọ wípé màkàrúrù ti wà nínú ètò ìbò náà, èyí tí àjọ elétò ìbò orílẹ̀-èdè wa tí wọ́n ṣe kò kárí rẹ̀, èyí tó fi wọ́ Adémọ́lá Adélékè lọ sílé ẹjọ́. Nínú ẹjọ́ ọ̀hún tí wọ́n kọ́kọ́ dá nínú ọdún tá a wà yìí tí ṣe oṣù kínní, níbi tí wọ́n ti sọ wípé Adélékè òun kọ́ ló jáwé olúborí bí kò ṣe Gbóyèga Oyètọ́lá, èyí tí wọ́n ti sọ wípé wọ́n sún ẹjọ́ náà síwájú. Nígbà tó di nínú oṣù kẹta ni wọ́n tún ẹjọ́ ọ̀hún dá ní ọjọ́ 27 oṣù kẹta ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti sọ wípé lótìtọ́ àti lódodo Adémọ́lá Adélékè ti ṣe gómìnà èyí tó wà lórí àlééfà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun ló já ewé olúborí. Níbi tí ẹni tó léwájú àwọn adá ẹjọ́ náà tí wọ́n dá ẹjọ́ ọ̀hún eyín adájọ́ Mohammed Shuaib tó ti sọ wípé pẹ̀lú gbogbo wàhálà àti ọ̀pọ̀lọpọ̀ ìbanilórúkọ jẹ́ eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ta àbùkù rẹ̀ bá gómìnà Adémọ́lá Adélékè ti ṣe tẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wípé Gbóyèga Oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lọ san owó ìtanràn èyí tó tó 500,000 naira. Bí bẹ́ẹ̀ kọ́, wọn yóò tún dá ẹjọ́ ọ̀hún lọ́nà eléyìí tó jẹ́ pé wọ́n fi pankẹ́rẹ́ na ẹgbẹ́ òṣèlú APC àti pankẹ́rẹ́ na Gbóyèga Oyètọ́lá. Ní báyìí, Gbóyèga Oyètọ́lá ti ṣe gómìnà tí adíje bí ipò ní ẹgbẹ́ òṣèlú APC tó gba ilé ẹjọ́ Supreme lọ, wípé ẹjọ́ ọ̀hún kò tẹ́ òun lọ́rùn. Lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án báyìí nílé ẹjọ́ Supreme ni wọ́n ó tún ẹjọ́ ọ̀hún dá láàrin Gbóyèga Oyètọ́lá àti gómìnà Adémọ́lá Adélékè, tí ó bá fi di àṣálẹ́ òní oníkálukú yóò mọ ìlà eléyìí tí wọ́n tò sí. Ọ̀rọ̀ kàbìtì tóun ti ọ̀rọ̀ àmọ̀ràn ńlá eléyìí tó lọ́ọ̀rìn dáadáa
bí irin mọ́tò ó ti lọ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé báyìí láti àwọ̀ ìdílé ọba èyí tó ń jọba nílùú Ọ̀yọ́ lọ́hùn-ún. Wọ́n ní 9 nínú ìdílé 11 nínú àwọn ẹbí eléyìí tó lẹ́tọ̀ọ́ láti jẹ ọba Aláàfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí í ṣe ìlú Ọ̀yọ́ lọ́hùn-ún ni wọ́n ti parapọ̀ báyìí. Ìdílé 9 èyí tí wọ́n mú ọ̀kan nínú àwọn ọmọ oyè Afọlábí Adésínà láti ìdílé ọba Adéìtàn eléyìí tó kọ ọ̀rọ̀ ọ̀hún jáde lórúkọ àwọn ìdílé tó kù láti ṣe ìkìlọ̀ fún gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ààfinijọba nílùú Ọ̀yọ́ láti jẹ Aláàfin tuntun wípé kí gómìnà Ṣèyí Mákindé kó jìnnà sí kétékété wípé ọ̀rọ̀ ìlú àti ìṣẹ̀ṣe ni ọ̀rọ̀ Aláàfin jíjẹ ní ìlú Ọ̀yọ́ wípé kì í ṣe ètò ìṣèjọba èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Ó ní ohun gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú kí gómìnà kó jìnnà sí látàrí àwọn awuyewuye ọ̀rọ̀ kan èyí tí wọ́n ń lu gbọ́ lọ́tún lósì wípé ó ṣeé ṣe kí Ṣèyí Mákindé tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó fẹ́ yan ọmọ oyè àti láti lo ọwọ́ agbára ìjọba lé wọn lórí kí wọ́n lè fi Aláàfin jẹ nílùú Ọ̀yọ́, èyí tó fà á kí àwọn ọmọ oyè ọ̀hún kóra wọn jọ tí wọ́n sì gba ẹnu èèyàn kan sọ̀rọ̀ wípé kí gómìnà ọ̀hún kó sòwé àgbéjẹmọ́wọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé láàrin ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn lènìyàn kan ló kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin tuntun. Ní báyìí àwọn ọmọ yìí náà ti sọ wípé wọn kò tí ì yan ọmọ oyè kankan báyìí, bẹ́ẹ̀ sì ni wọn kò tí ì yan Aláàfin kankan sórí àléfà àpèrè àwọn baba wọn nílùú Ọ̀yọ́, bí kò ṣe wípé wọ́n sì ń gbé àwọn ìgbésẹ̀ àti pé ọ̀rọ̀ kékeré kan ó ń bẹ nílé ẹjọ́ báyìí. Ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti yanjú ọ̀rọ̀ ọ̀hún nílé ẹjọ́ tí ifá tó sì jọlẹ̀ tí ifá fọhùn jáde tó yan ọmọ oyè ni àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti kéde ọmọ oyè gẹ́gẹ́ bí Aláàfin tuntun nílùú Ọ̀yọ́ ni wọn yóò kéde rẹ̀. Ó ní lẹ́yìn gbogbo ìgbésẹ̀ àti ohun tó tọ́ àti tó yẹ láti ṣe fún ọmọ oyè náà tí wọ́n bá parí rẹ̀ ní ìjọba yóò tó kéde rẹ̀ fún gbogbo ayé Aláàfin tuntun. Ọ̀rọ̀ àmọ̀ràn kan rèé èyí tó ti jáde sí ìta báyìí látẹnu obìnrin takuntakun bí ọkùnrin èyí tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò kan tí wọ́n pè ní Women Radio èyí tó wà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà. Arábìnrin Ọ̀kẹ́wálé Ṣónáyà òun mà ló ti sọ̀rọ̀ òun jáde wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà dákúndábọ̀ kí wọ́n máa mú àwọn obìnrin mọ́ àwọn alákòóso kí wọ́n sì máa ró àwọn obìnrin lágbára nínú ètò ìṣèjọba wọn. Ó ní láyé àtijọ́ ni wọ́n sọ wípé gbogbo ilé obìnrin àti ìwé tó bá kà inú ilé ìdáná ni wọ́n ń parí rẹ̀ sí. Ó ní òwe ayé àtijọ́ àti ọ̀rọ̀ àjálù ayé àtijọ́ ni. Ó ní ní báyìí àwọn obìnrin wọ́n ti ń kó ipa takuntakun fún ìdàgbàsókè ìlọsíwájú ìpínlẹ̀ àti orílẹ̀-èdè jákèjádò ní àgbáńlá ayé Arábìnrin Ṣónáyà èyí tó sọ̀rọ̀ ọ̀hún lánàá tí ṣe ọjọ́ ajé lásìkò tó ń buwọ́lu ọ̀rọ̀ kan èyí tó gbé jáde ló sọ wípé òun fi àsìkò yìí rọ gbogbo àwọn gómìnà ní ìpínlẹ̀ 35 ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti kọ orúkọ àwọn obìnrin tí wọ́n ti làmìlaka tí wọ́n jẹ́ akíkanjú tí wọ́n sì ṣetán láti ṣiṣẹ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n kọ orúkọ wọn síwájú kí wọ́n taari orúkọ ọ̀hún lọ sí ọ̀dọ̀ ààrẹ aṣèdìbòyàn Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè mú orúkọ àwọn obìnrin ọ̀hún mọ́ àwọn alákòóso èyí tí ó bá Tinubu ṣiṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní lóòtítọ́ àti lódodo wọ́n ní Bọ́lá Ahmed Tinubu òun ló ní gbogbo ọ̀rọ̀ àti ohun gbogbo tó bá ní í ṣe, ṣùgbọ́n wọ́n ní ipa tí àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá kó nípa títari orúkọ àwọn obìnrin tó lákìkanjú lọ síwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú wípé àwọn obìnrin ọ̀hún wọ́n tó gbangba sùn lọ́yẹ́ wọ́n sì lè mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà àti wípé wọ́n lè jẹ́ kí iṣẹ́ Tinubu ó yà wọ́n ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí bí Tinubu bá gbọ́ lẹ́nu àwọn gómìnà wọ́n ní dájúdájú ó fi hàn wípé Bọ́lá Ahmed Tinubu ẹni tó nífẹ̀ẹ́ àwọn obìnrin ni yóò lo àwọn obìnrin mọ́ àwọn alákòóso èyí tí ó yàn lásìkò tó bá bẹ̀rẹ̀ sí ní yan alákòóso tí ó bá ṣiṣẹ́ nínú ètò ìṣèjọba rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfèé tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà obìnrin eléyìí tó ń ṣe takuntakun tó sì ń ṣe dáadáa láwùjọ àwọn olórin tàkasùfèé ní orílẹ̀-èdè yìí Tiwa Savage òun mà ló ti fi ìdùnnú ló ti fi hàn sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀
pẹ̀lú ọpẹ́ ńlá eléyìí tó ń dá padà sí ọ̀dọ̀ Ọlọ́run àti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ látàrí àtìlẹ́yìn ìgbàgbọ́ èyí tí wọ́n ní nínú rẹ̀. Ó ní inú òun dùn gan o, ayọ̀ òun kún àti wípé yóò wà nínú àkọsílẹ̀, òun yóò sì sọ fún ọmọ òun wípé lótìtọ́ àti lódodo lòun kọ orin níbi ayẹyẹ ìdádé ọba ìlú òyìnbó eyín King Charles èyí tó wáyé ní ọjọ́ 6 àti ọjọ́ 7 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí ni wọ́n mú orúkọ Tiwa Savage pẹ̀lú àwọn tí yóò kọrin níbi ìdádé Charles eyín King Charles kẹta ti orílẹ̀-èdè Bìrìtìkó. Níbẹ̀ ló ti wá sọ̀rọ̀ lánàá tí í ṣe ọjọ́ 8 ọjọ́ ajé nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ló kọ sórí abẹ́yẹfò Twitter rẹ̀ wípé lọ́jọ́ kan òun yóò sọ ìtàn fún ọmọ òun wípé òun kọrin fún ọba ìlú òyìnbó ní ìgbà tí wọ́n dé adé fún un. Níbẹ̀ ló ti wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń tì í lẹ́yìn tí wọ́n sì ń fi ìfẹ́ òtítọ́ tí wọ́n fi ń wọ̀n sí. Olóhun tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí tó dá òun tó sì fún òun ní ẹ̀bùn èyí tó jẹ́ pé ẹ̀bùn òun ló polongo òun fún ayé gbọ́. Tiwa Savage lákòótán ó wá gba gbogbo àwọn olórin tí wọ́n ń bọ̀ lẹ́yìn láti ní àfọkàntán bákan náà kí wọ́n sì máa kọ orin eléyìí tó ní ọgbọ́n àti ohun làákàyè nínú. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rí tí ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ subscribe síbẹ̀, ẹ sì like, ẹ share, kí ẹ sì fi kọ́mẹ̀ntì yín sábẹ́ àwọn ìròyìn wa. Lórí Facebook náà ẹ lè darapọ̀ mọ́ wa ńbẹ̀, ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dojúmọ́ ọ̀la mo gbà ládùúrà ilé ònílé wa ọ̀nà nínà wa ò fún mi Adénúgà ní orúkọ mi. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.